ìdí tí mo believe wípé ms bàbá tí kò fi jáde Ọlọ́run yóò jẹ́ kí àwa náà ká wà well organized ní country wa inshallah be good at life ms bàbá mọ̀ wípé òun ò tó bẹ́ẹ̀ kóun ó jáde fún open debate tó bá jẹ́ pé western world tá wà yìí ni the same òfin òní gbogbo wọn lò tí ms bá fẹ́ jáde fún open debate local council wọn gbọ́dọ̀ wà aware of it nǹkan tí wọ́n ṣe níbẹ̀ reason tí wọ́n fi fẹ́ ṣe iye èèyàn tí yóò involve iye congregation tí wọ́n involve any provision for that nǹkan tí wọ́n fi sọ̀rọ̀ wọ́n gbọ́dọ̀ sọ fún local council wọn wọ́n dẹ̀ gbọ́dọ̀ sọ fún ọlọ́pàá local council yẹn ó mìíràn bí local government agbègbè ibi tí wọ́n ń gbé wọ́n dẹ̀ gbọ́dọ̀ sọ fún ọlọ́pàá anything tó bá ti involve congregation ọlọ́pàá gbọ́dọ̀ wà ń bẹ̀ ní ọlọ́pàá tó jẹ́ pé yóò guide wọn tó jẹ́ pé when things are going out of hand they will control it then ẹ gbọ́dọ̀ sọ advantage of nǹkan tẹ́ fẹ́ ṣe openly yẹn ẹ gbọ́dọ̀ sọ advantage rẹ̀ to the community to the people to your community to your religion lẹ́yìn yẹn ms bàbá náà mọ̀ pé wọ́n sanwó insurance anywhere tí èèyàn bíi mélòó yóò bá ti péjọ sí tẹ́lẹ̀ yóò wá tẹ́lẹ̀ yóò wá tẹ́lẹ̀ yóò wá there must be insurance wípé in case if anybody fall as a victim ní ibẹ̀ then kíní yẹn ni wọ́n fi cover rẹ̀ ìlú tí ò sófin ẹ̀sìn ò sí ń bẹ̀ ìlú tófin bá ti wà ní ọ̀dọ̀ tí wọ́n níbí wọn ò kí ń fi Ọlọ́run sí ibi òfin kan sọ pé bọ́lọ́run ti ṣe kọ́ ni rárá o I think it is high time ọ̀rọ̀ ẹlẹ́sìn yìí ká gbé kalẹ̀ ká jẹ́ kí orí àwọn youth wa kó ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ ká jẹ́ kórí wọn kó ṣiṣẹ́ gbogbo yín lẹ dé UK ọ̀nà mélòó ni wọ́n ti ń pèrun láàárọ̀ ta ló wá jí tí ò kírun ọ̀nà mélòó náà ti ń pe suri ọ̀nà mélòó náà ti ń pe asri mangribi ishai ta ló wá jí tí ò kírun à ń gbààwẹ̀ Monday. tó assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ẹ pẹ̀lẹ́ kú kalẹ̀ kú bí ojú ọjọ́ ṣe rí mo mọ̀ọ́mọ̀ ṣe sùúrù kan play fídíò màmá yìí a lot of us la mọ̀ màmá yìí à ń fún àwọn èèyàn tó bá yẹ pé wọ́n jẹ́ ẹni tó bẹ̀rù Ọlọ́run mùsùlùmí tó mọ nǹkan tó ń ṣe tí kì í ṣe oní ọbẹ̀ yọ̀ kò sígbà tí n bá rí màmá yìí mi tí ẹ kì í fẹ́ listen torí pé mi ò fẹ́ nǹkan tó máa bother mi adẹ̀tí ráwọn èèyàn tó ti jáde sí màmá yìí dáadáa tó ń sọ fún wọn wípé tó bá ti di ọ̀rọ̀ ẹ̀sìn kí wọ́n gbé ẹ̀sìn kalẹ̀ but she feels like gbogbo nǹkan làwọn lè máa yọ ẹnu sí èmi ò ṣe fídíò fún wọn rí mo dẹ̀ sì máa ń rí wọn dáadáa mo dẹ̀ máa ń rọ̀ wọn èèyàn wa tó máa ń ṣe fídíò fún wọn rí dáadáa ẹ ti ní láìní tẹ́ǹtọ̀ màmá ẹ ti ní iṣẹ́ tẹ̀ ń ṣe tí wọ́n mọ̀ yín mọ̀ Ọlọ́run má máa fi àtijẹ wa síbi tó hà Ọlọ́run má fi àtimú wa àti ríṣe wa má fi síbi haram má fi síbi ìbínú Ọlọ́run àdúrà tí mo lè ṣe nìyẹn as a matter of fact ìgbà mi máa jókòó máa rò pé kí ni màmá yìí fẹ́ gain nínú àwọn nǹkan tó ń sọ ẹ fẹ́ dá a lọ́tún ẹ fẹ́ dá a lọ́sìn ẹ fẹ́ dá a yíká ẹ wo mi ó mo yàtọ̀ sí wọn so actually you now don't belong anywhere àwọn Yorùbá ní pé ajá kan kì í máa ń rorò títí kó ṣọ́ ojúlé méjì tẹ́ bá ti rí ajá tó ń ṣọ́ ọ̀tún tó ń ṣọ́ òsì kò ṣọ́ nǹkan kan nìyẹn kò tiẹ̀ rí kankan ṣọ́ nìyẹn so the ajá is neither here nor there màmá ibi tẹ́ belong sí nìyẹn sìn ìwà tẹ́ ń hù yìí ó jọ tàwọn mọ̀nàfíkì ìwà tẹ́ ń hù yìí ó jọ ti ọ̀tá Ọlọ́run ìwà tẹ́ ń hù yìí ó jọ ti ọ̀tá Islam ìwà tẹ́ ń hù yìí ó tó kéèyàn máa suspect yẹn pé ṣé ẹ̀ ń bá àwọn ọ̀tá Islam ṣiṣẹ́ ni. ẹ mọ̀ pé kò dáa kéèyàn máa insinuate bẹ́ẹ̀ ni kò dáa kéèyàn máa rìn ní bèbè nǹkan tán máa fi máa fura sí àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ àwọn ìwà tẹ́ ń hù kò yá
irú àwọn èèyàn kan lára láti sọ pé ara wa ni yín. Kò easy fún wa láti sọ pé mùsùlùmí bíi tiwa ni wọ́n. Àwa ò fẹ́, àwa ṣẹ́rí ẹni tí kò kí ń ṣe gbogbo èèyàn ló máa ṣe jihad. Kò kí ń ṣe gbogbo èèyàn ló máa lè sọ̀rọ̀ tó máa bá ẹ̀sìn lọ tàbí tí ó máa gbé ẹ̀sìn. Kò ń ṣe gbogbo wa. Ṣẹ́rí bẹ́ẹ̀ mi ṣe ń sọ̀rọ̀ ní ìsìn, aláwọn kan nínú àwọn tó ń jàjà ẹ̀sìn yìí tí wọ́n ń pèpè sórí ẹ̀sìn yìí, torí pé nísìn kò sí ogun kankan tó bá wa láyé ju ogun orí TikTok. Ogun pé náà àwọn kèfèrí, àwọn ẹrú Paul, wọ́n fẹ́ kó ogun bá Islam, wọ́n fẹ́ kó ẹrẹ̀ bá Islam, tí wọ́n ṣe ń dọ̀tí ẹ̀ làwa kan ń fọ̀ mọ́. Gbogbo wa kọ́ la máa ṣe. But o ò ṣe nìyẹn. O ò nídìí láti wá máa lọ kún àwọn ọ̀tá Ọlọ́run lọ́wọ́ láti bá ẹ̀sìn Ọlọ́run jà. O ò ṣe nìyẹn. O ò nídìí láti máa jẹ́wọ́ ló máa jẹ́ agbódegbà fún àwọn ọ̀tá Islam. Màmá, nǹkan tẹ́ ń ṣe nìyẹn. Nísìnyí ẹ̀yin wá jáde gẹ́gẹ́ bí mouthpiece SS Baby. Ẹ jáde gẹ́gẹ́ bí mouthpiece àwọn ẹlẹ́bọ. Ṣé ẹ mọ ibi tọ́rọ̀ yẹn ti ń bọ̀? Ó dẹ̀ lè jẹ́ pé ẹ tí ní fóònù nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀. Ẹ lè má tí ì sí lórí TikTok nígbà tí SS Baby tó ń challenge àwọn tá à ń sọ yìí. Bóyá ẹ tí máa wòye nǹkan tó ń ṣẹlẹ̀ lórí TikTok débi wípé ẹ máa mọ̀ wípé jẹ́jẹ́ ni bàbá Lágbàjì jókòó. Mo hope pé mo get orúkọ yẹn correct. MS Baby tẹ́ ń ṣe agbódegbà fún, tẹ́ ẹ̀ pọ̀n sẹ́yìn, ọmọ tẹ́ ẹ̀ pọ̀n tẹ́sẹ̀ ń wọ́lẹ̀ yìí, òun fúnra ara ẹ̀ ló challenge wọn. Ó dẹ̀ sọ pé kán wá, wípé tán bá ti dé òun máa prepare ibi táwọn máa ti pàdé fún wọn. Ó tiẹ̀ tún sọ síbẹ̀, ó ní àti pé wọn ò tiẹ̀ lè wá. Ẹ mọ̀ pé ibi tóun wà yẹn kò sí irú àwọn bàbá Lágbàjì yẹn, wọn ò lè fún wọn ní visa àbí wọn ò lè rówó ra tíkẹ́ẹ̀tì kan wá, bó ṣe sọ nìyẹn. So wọ́n wá débẹ̀ nìyẹn, wọ́n wá ń pè pé a ti dé ìwọ ló ní ká wá o. Ó ń sá. Ẹ wá bọ́ síta màmá. Ẹ wá ń lanu orí yín yẹn. Ẹ ń bá MS Baby, SS Baby. Ẹ ń bá wá excuses, reasons tí kò ṣe lè jáde wá fún debate tó béèrè fún. Òun ló béèrè fún o. Màmá, ẹ bẹ̀rù Ọlọ́run fa. Gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ máa ń sọ fún ẹni tó bá bẹ̀rù Ọlọ́run, ẹni tó bá bẹ̀rù Ọlọ́run kò lè sọ àwọn, kò tí ẹ lè sọ nǹkan tẹ́ ń sọ yẹn, kò lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀, because a kọ́kọ́ wé ọ̀rọ̀ yẹn wò. A wò pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tó bá déwájú Ọlọ́run báwo ni mo ṣe fẹ́ jábọ̀. Kò sí yẹn fẹ́ yẹn rárá. Anywhere tẹ́ bá máa lọ àbí any topic tẹ́ bá fẹ́ múlẹ̀, tẹ́ bá ti mọ̀ pé views máa wà, òun lẹ wà after nítorí ayé yìí. Màmá, inna lillahi wa inna ilayhi raji'un. Ó máa ń dùn mí ibi tó yẹ kéèyàn ti bá làákàyè tó bá sáfẹ́rẹ́ ń bẹ̀, tàbí ibi tó yẹ kéèyàn ti bá ìdúró déédé lórí òdodo, lórí òtítọ́. Téèyàn bá ń bẹ̀, ó máa ń wà disappointing. Màmá, adúrú yín, ẹ jáde ẹ ń sọ̀rọ̀ lẹ́nu báyìí nítorí pé kinní kan, ṣé òun ò mọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀? Gbogbo nǹkan tẹ́ ń sọ yìí kò mọ gbogbo yẹn tẹ́lẹ̀ tó fi ń challenge wọn pé kí wọ́n wá bá òun. So tẹ́ bá fẹ́ sọ̀rọ̀, kò sí nǹkan tó ní kẹ́ má balance ẹ̀ up. Ìwọ náà ò bá ti má sọ báyìí, àgbà yín máa ń wọ́ orí ọmọ ni màmá. Ẹ máa jẹ́jọ́ nǹkan tẹ́ ń ṣe yìí o, ẹ máa jẹ́ ẹjọ́ ẹ̀ o. Ọlọ́run kú sùúrù.